Aláròyé máa wí o. lára ọjọ́ kan tí kò ní ṣe é gbàgbé bọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 9 oṣù kẹjọ ọdún 2024 yìí jẹ́ fáwọn ará ìlú Ìbúlẹ̀ Sọ̀rọ̀ èyí tó wà níjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ nípìnlẹ̀ Ondo nítorí ohun táwọn èèyàn kò ro kan rẹ̀ rárá ló wáyé lásìkò ayẹyẹ ọdún Ìjẹṣu tí wọ́n ń ṣe nílùú ọ̀hún lọ́jọ́ yìí. Aláròyé fìdí rẹ̀ múlẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé àwọn ọlọ́pàá àti sójà kan ni wọ́n ló ya bò wọ́n nílùú ọ̀hún lásìkò tí wọ́n ń ṣayẹyẹ ọdún Ìjẹṣu tó máa ń wáyé lọ́dọọdún tí wọ́n sì ń yìnbọn sókè ní kíkankíkan. Bẹ́ẹ̀ ni wọ́n tó ń fìbọn tajútajú sọkọ́ fún àwọn tí wọ́n bá fẹ́ ṣagídí díẹ̀ nínú àwọn aráàlú ọ̀hún. Ọ̀kan nínú àwọn aráàlú ọ̀hún tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ láṣìírí ni kò sí àní-àní pé Oníbulẹ̀ tuntun ìyẹn Ọba Lékè Ògúnládé ló de àwọn ẹ̀ṣọ́ aláàbò náà sí àwọn èèyàn nítorí àwọn mọ̀ pé gbogbo ọ̀nà ló ń wá kí ọdún náà má bàa ṣeé ṣe. Ó ní lójijì làwọn ń gbọ́rọ̀ ìbọn ní kíkankíkan níbi tí àwọn tí ń bá ètò ayẹyẹ ọdún Ìjẹṣu lọ kò sì pẹ́ rárá tó ní àwọn ọlọ́pàá àtàwọn sójà tí wọ́n ya dé tí wọ́n sì dojú ìbọn tajútajú kọ àwọn ènìyàn tí wọ́n wà níbẹ̀. Ọ̀pọ̀ ilé ló ní wọ́n jáwọ́ láti fi páńpẹ́ òfin gbé àwọn èèyàn lẹ́yìn ọ̀pọ̀ wákàtí tí wọ́n fi ṣòro bí agbọ́n láàrin ìlú. Nínú èyí tọ́pọ̀ èèyàn ti farapa yánnayànna tí wọ́n sì wà lọ́sibítù tí wọ́n ń gbàtọ́jú lọ́wọ́ báyìí. Ọkùnrin tó ní ká forúkọ bòun láṣìírí ọ̀hún ní kò tí ì yé òun o ọjọ́ tí ọdún Ìjẹṣu ṣíṣe tún padà di ohun tó lòdì sófin táwọn ọlọ́pàá fi wá ń torí ẹ̀ dojú ìjà kọ àwọn ẹni ẹlẹ́ni. Ó ló ti lọ́jọ́ táwọn máa ń yà sọ́tọ̀ lọ́dọọdún fún ayẹyẹ ọdún ìbílẹ̀ náà ṣùgbọ́n tí Ọba Ògúnládé fẹ́ yí padà nítorí ìmọ̀tara ẹnìkan. Ó ní ọjọ́ 25 oṣù kẹjọ ọdún yìí ló fẹ́ mọ̀ọ́mọ̀ gbé ọdún náà sí láti fi ṣe àmì ayẹyẹ ọjọ́ tó gba ọ̀pá àṣẹ. Ìgbésẹ̀ yìí ló ní kò dùn mọ́ àwọn aráàlú nínú rárá tí wọ́n sì béèrè pé báwo ni ẹnìkan yóò ṣe dorí àṣà kodò tí yóò yí ọjọ́ tí àwọn ń ṣe ọdún ìṣẹ̀ǹbáyé àwọn padà nítorí ti ara rẹ̀ nìkan. Lára ohun tó ní ó ṣokùnfà èdè àìyedè tó wáyé láàrin aráàlú àti ọba tó ṣẹ̀ṣẹ̀ joyè ọ̀hún rèé kí ọ̀rọ̀ tó wá padà búrẹ́kẹ́ sí i lọ́jọ́ tó yẹ kí wọ́n sọdún náà. Wàhálà míì tó tún wà láàrin àwọn aráàlú Ìbúlẹ̀ Sọ̀rọ̀ àti Ọba Ògúnládé ni ọ̀nà tí ó ní àwọn afọbajẹ́ gbà yàn gẹ́gẹ́ bí Oníbulẹ̀ èyí tí kò fi bẹ́ẹ̀ dùn mọ́ àwọn kan nínú. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlámì ní ọjọ́ pẹ́ lóòótọ́ tí wàhálà ti wà láàrin ọ̀rọ̀ oyè nílùú Ìbúlẹ̀ Sọ̀rọ̀. Ó ní àwọn ti fìgbà kan ránṣẹ́ sí gbogbo àwọn tọ́rọ̀ náà kàn láti yanjú rẹ̀ nítùbínùbí tí àwọn sì jẹ́ kó yé àwọn tínú ń bí pé kí wọ́n fi ẹsẹ̀ òfin to ọ̀rọ̀ náà. Ọdúnlámì ní kété tí àwọn gbọ́ pé ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin àwọn aráàlú ọ̀hún lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 10 oṣù yìí ni àwọn ti sáré lọ síbẹ̀ láti tètè paná rẹ̀ kó tó dùn tí apá kò ní fẹ́ ká mọ́. Olúṣèyẹ Iyíáde ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà sétígbọ̀ọ́ yín.